tèmi ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi Hajia on point by 2 ṣe wà lénìí or simply Hajia on point. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ lélẹ̀ tó ń pàdé mi, yes, ẹyẹ méjì ò kí ń jàṣà, èmi náà ni Hajia on point by 2. Mo fẹ́ kó wo past videos mi kó lè mọ nǹkan tí mo sọ ní àlééfà yìí. Thank you very much. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí yín gidi gan ni. Lórí tèmi, with me is another video tí mo fẹ́ kó bá mi tàn mọ́lẹ̀ sí title tẹ́rì. Recently mo ṣe video kan mo wá realize pé àwọn younger version wọ́n pè mí. Kí ni wọ́n pè mí sí? Wọ́n ní nǹkan ọkùnrin wọn kéré. Nǹkan ọkùnrin wọn kéré. Tẹ́yìn kan bá sọ pé kí ló ń jẹ́ nǹkan ọkùnrin? Òun ni okó wọn kéré. Àwọn tí mò ń sọ yìí, àwọn 18, 19, 20, 24 years àwọn ni. So mo wá realize one thing pẹ̀lú wọn tó common tí gbogbo wọn ṣe. Number 1, gbàǹkọ̀gbì lórí ọ̀rọ̀ pé nǹkan ọmọkùnrin kéré. Gbogbo wọn ṣe masturbation. Wọ́n bára wọn fà, wọ́n bára wọn tẹ̀ títí tí wọ́n fi dà. Àwọn kan ṣe, wọ́n ṣe jù. Number 2, ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe exercise. Number 3, ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ definition pé ká mú mi. Number 4, ọ̀pọ̀lọpọ̀ wọn, gbogbo wọn, wọ́n ṣáṣẹ́ lóru. Òru ni wọ́n ṣáṣẹ́. Wọn ò kí ń sùn. Mi ò wá mọ̀ bóyá iṣẹ́ ajé ni wọ́n ṣe lóru o, àbí wọ́n wo fíìmù, àbí wọ́n wo social media. Wọn è sùn. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò wá kí ń jẹ, wọn ò kí ń jẹ oúnjẹ tó ń tètè digest. Oúnjẹ tí ò digest, òun ni ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń jẹ. Oúnjẹ tí ò kí ń digest, òun ni ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń jẹ. Number 6, ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń lo ṣúgà jù. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń lo ṣúgà jù. Like wọn ò lè jókòó kí wọ́n jóúnjẹ alálùbáríkà. Mídìmídì. Ó ti kéré o. Ó ti kéré. Bẹ́ẹ̀ lórí títè ní gbogbo nǹkan tí mo sọ yìí, lifestyle ni. Mo fẹ́ kẹ́ ṣàtúnṣe. Mo fẹ́ kẹ́ ṣàtúnṣe. Bẹ́ẹ̀ lórí gbàǹkọ̀gbì orí ẹ̀, òun ni pé ẹ̀ ń bára yín fà. Èèyàn tó máa bá wa sọ̀rọ̀ again fún ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń ṣáṣẹ́ lóru. Bóyá tẹ́ nífẹ̀ẹ́ láti máa ṣògùn àbí láti máa wẹ ọṣẹ. Ẹni tèmi kan máa bá mi sọ, ó máa bá mi deliver lecture pé gbogbo ìwọ tó bá ń bára rẹ fà, ọṣẹ ò ní ṣiṣẹ́. Ọṣẹ ò ní ṣiṣẹ́ nítorí pé kí ni? Wọ́n ti fún ẹ ní guidelines pé ọṣẹ tó ń lò yìí o, ọjọ́ 5 o, má fi súnmọ́ obìnrin. Ẹ má ṣì mí gbọ́ ẹ̀yin mẹ̀náfìkì. Mo ní ìwọ tó like láti máa ṣògùn, ìwọ tó like láti máa ṣọṣẹ. Èmi è sàfà. Ìjọ́ mi a lè wá ṣe wáàzí against that one. Bẹ́ẹ̀ lórí tèmi, èyí tí mo sọ lélẹ̀. Ìwọ tó fẹ́ràn láti máa ṣáṣẹ́, láti máa wẹ ọṣẹ lóru torí pé òun ṣáṣẹ́ kan. Do you understand? Bóyá ọ̀nà ajé rẹ ni. Wọ́n wá sọ fún ẹ pé o ò ní wọ ọṣẹ 5 days. Sorry, wọ́n wá sọ fún ẹ pé o ò ní bóbìnrin sùn 5 days. O wá ń bára rẹ fà. Ìwọ tèmi, ó ti waste owó. Ó better gan kó móbìnrin kó lọ dó kárakára kó dà. Yàtọ̀ sí imagination nonsense tó mọ̀ fi bóbìnrin olóbìnrin, àwọn strange faces tó mọ̀ rí, wàá mọ̀ fi bá àtún tí wàá fi dà. Iṣẹ́ ti dàrú, iṣẹ́ ti bàjẹ́. But máa fi ẹni tèmi yín lẹ̀ láti sọ exclusively lórí ẹ̀. Bángárà tó kan èmi àti iṣẹ́ tèmi ṣe, òun ni mi fẹ́ discuss báyìí. Òun bára rẹ̀ fà, okó ẹ̀ máa kéré. Eléyìí kìí ṣe nípa tọṣẹ máa gbọ́n sìn. Òun bára rẹ̀ fà, ó máa kéré. Nítorí anatomy bí wọ́n ṣe ṣẹ̀dá okó kò fẹ́ ìwà masturbation tẹ́ ń ṣe yẹn kò fẹ́. Ó máa ń da ọpọlọ nǹkan ọkùnrin yẹn, ó máa ń dàrú ni. Ṣé mo pọ̀ náà ní sense títí ẹ̀? Ó máa ń da ṣẹ̀dá rẹ̀, ó máa ń dàrú ni. It is meant pé kẹ́ mọ̀ fà kó mọ súnkì. But format tẹ́yin fi ń ṣe masturbation yẹn tẹ́ ń jẹ́ kó súnkì sínú. Bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn, bẹ́ẹ̀ ṣe ń ṣe, ẹ wo, bẹ́ẹ̀ ṣe ń ṣe báyìí. Tẹ́ ẹ̀ ń fà sínú ni ó máa súnkì. Àwọn tí mi ò bá ní àwọn jọ̀hún, àwọn Hausa jọ̀hún tí Ọlọ́run jogún ìkìmí ńlá fún, wọ́n máa ń tàmbà ni. Táwọn format tí wọ́n fi ń tàmbà, ló máa ń jẹ́ kí nǹkan wọn gùn sí pẹ̀lú gádágájá alálùbáríkà tí èmi on point ń tarú ẹ̀ fáwọn tèmi tí wọ́n ti jorí ọ̀fẹ́ lọ́wọ́lọ́wọ́. Irú gádágájá yẹn làwọn ń lò láyé jọ̀hún. Wọ́n èyí sì jẹ ṣúgà jù. Àwọn ọ̀sìn wọn, àwọn ọmọ ọ̀sìn wọn, young Hausa people, ṣúgà ti báyé wọn jẹ́. Then Maggi, tí n bá sọ pé Maggi mo mean gbogbo nǹkan tí wọ́n fi ń ṣe bẹ̀. Like wọ́n ti ń lò jù, àwọn ìyàwó wọn ti ń lò jù fún wọn. Oúnjẹ wọn máa ń dùn níbi pé ṣúgà ó ti ń pọ̀ jù.
So apart from pé nǹkan wọn máa kéré, wọ́n ti máa experience nǹkan tá à ń pè ní mò ń tètè wá. Ṣé wá rí mò ń tètè wá yìí, wọn ò bí ìyá láya ọkùnrin tó ń ṣe masturbation kó mọ̀ experience mò ń tètè wá. Gbogbo ìwọ tó bá ń ṣe masturbation, má jẹ́ kí wọ́n parọ́ fún ẹ. This is it. This is the real deal we are talking about now. Èmi ó sì sòótọ́ fún yín. Bẹ́ẹ̀ ṣe ń fà á, òun ló jẹ́ kó kéré. Ó dẹ̀ ní sense títí ẹ̀. Tó yé yín, nítorí gbogbo sense tó ní ó máa gbé lọ bí ọpọlọ yín ni. Ọpọlọ yín ó mọ sọ fún yín pé dà. Bẹ́ẹ̀ róbìnrin náà bẹ́ẹ̀ ṣe máa tètè dà náà ni. Àfihàn tó bá ní àláyà agbára ló jẹ́ pé òun náà ṣe exercise wọnú exercise. Bẹ́ẹ̀ rú version yẹn ọkùnrin tẹ́ ń pè mí like ṣe exercise, ẹ máa tètè wá, ọkọ yín dẹ̀ máa kéré. Bẹ́ẹ̀ ṣe ń fà á, bẹ́ẹ̀ ṣe ń fọwọ́ yín tẹ́ ń dà, tẹ́ ń ṣe master, òun ló jẹ́ kó kéré. Ó máa kéré lọ ni. Ó máa kéré lọ nítorí format. Okay, bó ṣe ń gbọ́ mi yìí, ìwọ náà ṣe example format masturbation. Ṣé kó wá sọ fún mi pé bó ṣe ń ṣe yẹn kò ní mọ súnkè wọnú? Bóyá kò ní mọ súnkè. Irú bí mo ṣe sọ̀rọ̀ ojú báyìí sìn, ká ní you were meant to be doing this face like this. You're meant to be massaging like this. You understand? Wọ́n wá massage báyìí. Sọ fún mi bí ojú rẹ̀ ò ṣe ní wínkù, bí ojú rẹ̀ ò ṣe ní mọ súnkì, tó ní mọ súnkì wọnú báyìí. Sọ fún mi. That is exactly nǹkan tẹ́ ń ṣe pẹ̀lú pé ẹ̀ ń bára yín ẹ̀ ń bára yín dà. Àwọn olóyìnbó ń pè ní masturbation. Like stop it. Tó bá fẹ́ kókó rẹ̀ gùn. Stop it. Tó bá fẹ́ kókó rẹ̀ gùn. Stop it. Tó bá fẹ́ kó mọ tètè wá. Ẹ mójútó gbogbo nǹkan yìí, gbogbo nǹkan tí mo kà lifestyle, ẹ mójútó ná. Tẹ́ bá mójútó, tẹ́ bá tó jìyà mo ti mójútó because mo máa ń sọ fún wọn o, ẹ̀yin tèmi, ẹ̀yin bàbá wọn tẹ́ bá ń gbọ́, mo máa ń sọ fún wọn pé with your age, yes, ẹ ṣì ní tendency láti dàgbà sí dáadáa. With your age, ẹ ní tendency láti nà sí, láti fẹ̀ sí, láti ṣe dáadáa ọkùnrin, ẹ ní tendency. But in as much as gbogbo èyí tí mo kà kalẹ̀ yìí, ẹ ń ṣe, níbo lẹ ti máa júrì ọ̀fẹ́? You are still young, ẹ ṣì ní tendency ẹ̀. But tó bá wá rí pé you are doing everything right. If you are doing everything right, ó sì kéré pè mí, màá bẹ́ẹ̀ boost pẹ̀lú àṣẹ Elédùmarè ni o. Yes, pẹ̀lú àṣẹ Elédùmarè. Ọlọ́run ràn mí lọ́wọ́. Àdúrà àtúnfẹ́ àdúrà kúnnú iṣẹ́ náà. Mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbà bẹ́ẹ̀. Apps náà fi bẹ́ẹ̀ boost testosterone ẹ̀. Apps ni màá fi bẹ́ẹ̀ boost testosterone ẹ̀ tó mọ̀ pé òun ṣe gbogbo ilé correctly, gbogbo lifestyle tí mo kà síwájú yẹn. Ẹ má shift video yìí. Ìwọ tó bá gé, tó bá ti wo vital níwájú, mo fẹ́ kó lọ wo vital tí mo sọ níwájú, gbogbo lifestyle yẹn. Ìwọ tí mo bá gé fún ní TikTok láti bí, mo fẹ́ kó lọ wá full video ní lórí YouTube. Kó wo vital point tí mo sọ tó fi dé bíbí. Otherwise, o ti miss a lot lórí topic yìí. Ìwọ tó bá dẹ̀ ń wò lára lórí YouTube, make sure pé o wò láti bẹ̀rẹ̀ tí ọ̀rọ̀ yìí bá concern yẹn. So, mo ti sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀. Ìwọ tó bá ṣe gbogbo ẹ̀ rightly, o dẹ̀ need pé okay, ajá ẹ bá mi boost testosterone. Yes, apps wà tí mo máa bẹ́ẹ̀ fi boost testosterone pẹ̀lú ọṣẹ, pẹ̀lú oil. Èmi ẹ ṣeré o, èmi máa ń gbowó gan o. Kò bá jálàyé kó tó pè mí, ẹ má pè mí ṣeré. Ẹ̀yin categories of this age, ẹ má pè mí ṣeré, mi ò bá yín ṣeré. Mi ò kí fẹ́ dá wọn lóhùn tẹ́lẹ̀. Àwọn èèyàn náà ló sọ fún mi pé ajá, ṣé kí wọ́n bá problem yìí di old age ni? Ìwọ tó bá ti fẹ́ bá problem yìí di old age, yé ṣe nǹkan tí mo sọ yẹn mọ́. Take care ara rẹ. Ẹ jẹun lásìkò, ẹ jẹun gidi, ẹ jẹ ṣúgà, ẹ má sùn lásìkò, ẹ má ṣàṣẹ mọ́, ẹ má sábà mọ́ sásẹ́ lóru, ẹ má filẹ̀ fún health yín. Si stop masturbation, okay, reduce it to the barest. Má jẹ́ kí masturbation, má jẹ́ kó control brain yẹn. Ọ̀pọ̀lọpọ̀ yín masturbation ló control brain yín. Ẹ má jẹ́ kó control brain yín. Tó bá ti control brain yẹn, tó bá ti jẹ́ kí masturbation control brain yẹn, tó jẹ́ pé òun ṣe jù, you will not be productive. You will not be productive because gbogbo ọpọlọ rẹ ni pé kó lọ ṣe, and it's affecting most of our youth. Why? Because ẹ̀ ń wo òwòkuwò, gbàdúrà pé kọ́lọ́run bẹ́ẹ̀ reduce yẹ. Onítèmi máa bá yín sọ̀rọ̀ ǹsìn. Ó ń ba iṣẹ́ jẹ́, ó ń ba iṣẹ́ ìbílẹ̀ jẹ́, ó ń ba ọṣẹ jẹ́, ó ń ba oògùn ìwọ ọ̀kan nífẹ̀ẹ́ láti máa ṣoògùn, ó ń bàjẹ́. In as much àwọn ní kó mọ́ bóbìnrin sùn, ó wá sọ wípé ó lọ mọ bára rẹ̀ fà, ó ti wo fíìmù kan ṣeré, ó ti bẹ̀rẹ̀ sí bára rẹ̀ fà. Ẹ dènà fíìmù yìí níwọ̀nba kẹ́ lè bá ní foresight. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Ìwọ tó bá fẹ́ ká wá bẹ́ẹ̀ boost testosterone, ó lè pè mí lórí WhatsApp number mi tí màá drop. Tí mi bá wá drop WhatsApp number mi, ó lè get mi through email mi sadiasuleiman5@gmail.com. Yes, Suleiman as SULEIMA, Sadia as SADIA, sadiasuleiman5@gmail.com, or WhatsApp number is 07015100651. Mo lè kọ sísàlẹ̀ ẹ gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ṣáṣẹ́ à ń wọṣẹ́ à ń ṣoògùn. Ìbò ògùn kí náà ń pè ní sopi, òun ni masturbation. Kọkùnrin máa masturbate rẹ̀ títí kó fi dà. Masturbation yẹn, sopi yẹn, àti kóbìnrin lo lido tàbí dúdò náà dẹ̀ máa ń pè ní dúdò kó fi bá rẹ̀ lájọṣepọ̀. Àtẹ tó masturbate rẹ̀ àtẹ tó ṣe sopi,
ìkan kan náà ni kò sí yàtọ̀. Ǹjẹ́ kí ni nǹkan tí máa ń fà? Kí ni ìka burú tí máa ń ṣe fún ni? Mo fẹ́ jẹ́ ká lọ mọ̀ wípé kò sí ohun tó ń pè ní sopi nígbà ayé àwọn bàbá wa. Ayé ló dá ayé òde òní tí wọ́n ṣe sopi. So kíní táwọn obìnrin ń lò dúdò yẹn gan kò sí nígbà ayé àwọn ìyá wa. Ayé ló dá ayé òde òsì tí wọ́n ń lo gbogbo kíní o. So ohun tí mo fẹ́ jẹ́ kí ó yé olúkúlùkù wa ni wípé tó bá lọ ṣe ìgbìyànjú kan, bóyá ifá kan ló lọ ṣe ni, àbógun kan ló lọ rèé ṣe ni, àbọ̀ṣẹ̀ kan ló lọ ṣe ni, tó bá jẹ́ pé ọṣẹ kan ló lọ ṣe àbí ìgbìyànjú kan ló lọ rèé ṣe. Tó bá wá sọ fún mi wípé o, ìgbìyànjú yẹn o, èèwọ̀ rẹ̀ ni wípé má bóbìnrin lájọṣepọ̀. Kó tó lọ lù, tó bá bóbìnrin lájọṣepọ̀ yóò ba ọṣẹ yẹn jẹ́. Ǹjẹ́ yóò bá wọn yé? Nígbà tó bá bóbìnrin lájọṣepọ̀ yóò ba ọṣẹ yẹn jẹ́. Èèwọ̀ tán bá kà fún ẹni tó bóbìnrin lájọṣepọ̀ náà ni wọ́n kà fún ìwọ tó bá ń ṣe sopi. Ṣé ọ̀rọ̀ mi yé dáadáa? Èèwọ̀ tán kà fún ẹni tó bóbìnrin lájọṣepọ̀. Sọ ma pé wò bóbìnrin, ẹni tó bóbìnrin lájọṣepọ̀ ní ọṣẹ yìí o, èèwọ̀ rẹ̀ ní pé mọ́ bóbìnrin lájọṣepọ̀ o, àbí mọ́ ti bóbìnrin lájọṣepọ̀ o. Ìwọ tó bá ń ṣe sopi náà, èèwọ̀ kan náà ni wọ́n kà fún ọ tó bóbìnrin lájọṣepọ̀. Torí kò sí yàtọ̀, ẹni tó bóbìnrin lájọṣepọ̀ ó dà. Ó dà. Ìwọ tó ń ṣe sopi náà ó dà. So èèwọ̀ kan náà ni wọ́n kà fún yín. So tó bá jẹ́ wípé o, ìbóbìnrin lájọṣepọ̀ yẹn lè bá ọṣẹ jẹ́. So dájúdájú lọ mọ̀ wípé sopi tó ń ṣe yẹn náà yóò bá ọṣẹ jẹ́. Bọ̀ bí ìbálòpọ̀ ò bá bọ́ ọṣẹ jẹ́, sopi yẹn náà ò lè bọ́ ọṣẹ jẹ́. Kò sí yàtọ̀, ìjìyà kan náà ló wà fún àwọn méjèèjì. Fẹ́ni tó bóbìnrin lájọṣepọ̀ àtẹni tó ṣe sopi. So akuda kókó bóbìnrin lájọṣepọ̀ ju kó nira rẹ̀ lára kó sopi lọ. So ìdílé táwọn èèyàn bá ń béèrè, á fi mọ yẹn láti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. So wọ́n fi mọ iye wọn pé apàṣẹ Ifá ló wí, apàṣẹ Ifá ló sọ. Orúkọ tèmi ló yí padà, apàṣẹ Ifá náà ló ń sọ̀rọ̀. Ire o.